ọkọ̀ tó gbé ìdùnnú kúrò níwájú ẹ̀ nígbà tó nílò rẹ̀ tó wà ń sunkún ọkọ̀ yẹn padà gbé ẹ̀rín bọ̀ tó ò bá balẹ̀ jẹ́ nítorí aburú kékeré tó dé bá wọn. Bàbá Ládọjà ń sunkún sínú nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sunkún síta nígbà tí wọ́n gba mandate tí gbogbo ìlú fún wọn lọ́wọ́ wọn. Gbogbo èèyàn ní sọ pé Tinubu ń bọ̀ Àtíkù ń bọ̀ pé bá kéde ẹ̀mí kan tí wọ́n mọ̀ tẹ̀ ni pé Sọ́básanjọ́ náà sáà ń bọ̀ Sọ́básanjọ́ náà sáà ń bọ̀. Bàbá Ládọjà sì tẹnu mọ́ pé Adédìbú kọ́ ló yọ mí Akálà kọ́ ló yọ mí Ọbásanjọ́ ló yọ mí. Nígbà náà abẹ́yẹ èèyàn ti gbàgbé ni ìtumọ̀ ni pé Bàbá Ládọjà mọ̀ pé wọ́n yọ àwọn lọ́nà tí ò tọ́ wọ́n jẹ ojú àwọn wọ́n tẹ àwọn mọ́lẹ̀ wọ́n fìyà jẹ àwọn ṣùgbọ́n àwọn ò lágbára lórí ẹni yẹn lásìkò yẹn nítorí pé ààrẹ ni ó ṣe tó wù ó sọ rẹ̀ di Ọlọ́run láwọn lórí. Ṣùgbọ́n kàkà kí wọ́n balẹ̀ jẹ́ wọ́n ń bá àwọn tí wọ́n balẹ̀ jẹ́ sọ̀rọ̀. Ṣé ẹ fẹ́ gbọ́ tí Bàbá Ládọjà bá jáde ńjọ́ náà pé á dàrú ni o mọ̀ pé tí bàbá ó ti gbadé wọ́n ti sún náà. Ibi wọ́n ti ṣe eré ẹ̀yẹ fún Bàbá Ládọjà lálẹ́ yìí wọ́n lè ti bà á jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣeré fún bàbá lálẹ́ òní wọ́n lè ti kú. Àwa náà ta ní rédíò tá a fi ń gbé tí wọ́n ń ṣe lárugẹ a lè mọ́ wà mọ́. Tó bá jẹ́ pé bàbá yẹn yarí kanlẹ̀ ńgbà náà pé òun ó sáà dàrú ni. Ọkọ̀ tó wá gbé ìdùnnú tọ́tọ́ sí bàbá ń lọ ńjọ́ kìíní àná tó já ìbànújẹ́ lẹ̀ tí gbogbo àwọn olólùfẹ́ Ládọjà ń sunkún àwa ọmọ tínú wa ń bàjẹ́ kì í ṣe pé ikú ònípò kọ́ ló ń bà wá nú jẹ́ tọ́ra àmọ̀ pé wọ́n kú ònípò ṣùgbọ́n ìrẹ́jẹ irú ìrẹ́jẹ wo leléyìí mandate gbogbo ìlú tẹ́ ẹ bá níjà tẹ́ ń jà ẹjọ́ yanjú ẹ̀ náà mandate gbogbo ìlú tẹ́ pé ẹ̀tọ́ ẹ̀kọ́ ọmọ ẹbínú náà ni wà ń sọ pé ẹ pẹ̀lẹ́ ẹ ti sùúrù ẹ má jà Ìbàdàn nǹkan kan ò gbọ́dọ̀ sí Ìbàdàn o Ọ̀yọ́ state ò gbọ́dọ̀ bàjẹ́ o Ìbàdàn ò gbọ́dọ̀ dàrú o tí wọ́n wá ń fi ọ̀bọ lọ ẹni àpọ́nlé tí wọ́n fàbùkù kan ẹni yìí tó sì mójú kù tó sì pamọ́ra. Ẹ wá sọ fún mi ìjọ àti ń jọba nílẹ̀ Ìbàdàn ìfẹ́ dákọ̀ ìlú mi ìjọ àti ń jọba nílẹ̀ Ìbàdàn èwo ló dàbí ti Ládọjà ilẹ̀nu bí tá a bá dé ìgàn ká tó tẹ̀síwájú. Ọkọ̀ kan náà ni o kì í sọ ọkọ̀ méjì o ọkọ̀ ẹyọ kan náà ni o èyí tó dúró tó páàkì ń jò ní tó gbé ìdùnnú lọ tó já ìbànújẹ́ lẹ̀ òun ló tún padà wá ó wá gbé ìbànújẹ́ rẹ̀ ó sì já ìdùnnú ayérayé sílẹ̀ nílé bàbá wa bàbá mi Rashidi Adéwọ̀lú Ọládọjà ó sì tún já fún gbogbo ilẹ̀ Ìbàdàn. Àkànmú dájọ́ Ìbàdàn ó sì kó Àkànmú sìn Ìbàdàn Ìbàdàn sìn ará ilé wá ará oko ọ̀gbẹ́yìn bí wọ́n ṣe ń pè mí l'Amẹ́ríkà ni wọ́n ń pè mí London náà ń pè mí Paris àwọn so onígbọ̀wọ́ àwọn kì bàbá àwọn kì bàbá. Ẹ ṣe adúpẹ́ o ẹ ṣe adúpẹ́ o tí bàbá bá yarí ń jò ní ipò òun ò ní gbà wọ́n lè padà dá padà sípò ó lè mọ́ padà jọba. Ẹ kú kalẹ̀.